Ẹ pẹ̀lẹ́ ńbẹ̀ yẹn o, ẹ̀yin èèyàn wa. God bless you. Ṣé dáadáa la jí o? Ènìyàn á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sálàáfíà bàbá ọ̀rọ̀. Agbára Kristi Jesu ẹ ṣé gan-an. Bẹ ṣe ń listen sí wa. Bẹ ṣe ń listen sí wa dẹ̀ ń gbé tuntun wá fún yín ká ṣí yín létí ìgbọ́. Nǹkan kan o, nǹkan ń bẹ o, nǹkan ń bẹ gidi gan-an. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé kábíyèsí Ọ̀jájá of Ifẹ̀. Ọlọ́run tú àṣírí fún, ó tú àṣírí Sátánì gidi gan níbẹ̀. Ó sọ fún Èṣù pé ibẹ̀ yẹn kọ́ ni ilé ẹ. Check out from ilé Ifẹ̀, mostly ààfin ọba ilé Ifẹ̀. Nǹkan kan o, aṣọ oríṣiríṣi ṣẹlẹ̀. Ní olórí Ashri àbí kí náà ń pè? Èyí tó dúdú láàrin àwọn ìyàwó kábíyèsí, olórí Ashri, gbogbo wa la mọ̀ ọ́n. Nǹkan tá a gbọ́ ni pé olórí Ashri pé kò sí nílé. Wọ́n ló gbé ọmọ ẹ̀ lọ sí hospital ní ilé kan, Princess Hospital ní London. Pé ó ní ibẹ̀ ni òun bí ọmọ yẹn sí. So, ìgbà tó lọ síbẹ̀, wọ́n wá ní àti kábíyèsí, wọ́n fẹ́ ṣe, láìpẹ́ wọ́n fẹ́ ṣe kíní, wọ́n ní daughters and sons ní ààfin. Pé kí olúkálùkù gbé ọmọ ẹ̀ wá. Ashri dẹ̀ rèé, ó ti travel out, ó ti wà ní London, ó travel pé ara ọmọ yẹn ò yá, lòun ṣe wà lọ sí, wọ́n dẹ̀ admit ẹ̀. Wọ́n á ní okay, ó dáa, ìgbà tí a dẹ̀ fẹ́ ṣe irú nǹkan báyìí, a fẹ́ ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ àwọn ọmọ kábíyèsí, wọ́n fẹ́ ṣe orò ìdílé fún wọn. Nǹkan kan ló bá lọ́mọ òun ò lè sí lè wá torí bó ṣe ó yìí kéré nígbà yẹn. Ó yìí kéré, so kábíyèsí wọ́n wá ní ọmọ á dúró dè. So wọ́n ṣe wá ṣe kíní yẹn nígbà wọ́n tó wá fix ẹ̀, wọ́n ní á fẹ́ tó 3 months. Pé torí ọmọ yẹn kò tí ò tí lè wọ plane wá sí Nàìjíríà. So bọ́n ṣe wá ní kábíyèsí wá ní okay, kò sí problem pé wọ́n á fún ní sùúrù. Ó wá tó time kan dẹ̀ máa gbé ọmọ yẹn wá o. Ashri ní pẹpẹ sí pé ó ṣá bẹ̀rẹ̀ sí ní dribble kábíyèsí, ó ń dribble kábíyèsí. Nígbà tó mọ̀ pé wọ́n fẹ́ ṣe orò ìdílé, ó ṣá kábíyèsí tún pé kò tí ì yá tí wọ́n ní àwọn hospital yẹn pé hospital authority ní kó má ì tí gbé ọmọ yẹn lọ ṣe stress, kó má ì tí ṣe kíni, pé kó yìí fi lẹ̀, kó yìí ṣe kíni. Pé kó má lọ dá ọmọ yẹn láàmú, pé kò sì lè wọ plane wá sọ́nà jíjìn. Kábíyèsí, kí ló dé tí ọmọbìnrin yìí ṣe báyìí? Láti joy ló bá send kábíyèsí wá, kò wá fi kan pò méjì, ló wá pe àwọn tí wọ́n ní ìlú òyìnbó pé kán jọ nítorí Ọlọ́run. Wọ́n ní tọ́mọ bá gbọ́ngbọ̀n kúkú, àwọn òbí á gbọ́ngbọ̀n sínsìn. Ló bá ní kí àwọn tí ẹ̀ kan lọ sí that Princess Hospital ní London. Kán lọ find out nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n sọ pé báyìí báyìí, Ashri báyìí báyìí, kíní kan báyìí báyìí. Wọ́n ṣá lọ ṣe investigation yẹn. Bọ́n ṣe dé ibẹ̀ pé wọ́n fẹ́ ṣe investigation. Wọ́n ní ṣé ẹ mọ lágbájá tẹ̀mẹ́dù? Báyìí báyìí báyìí. Wọ́n láwọn mọ̀. Wọ́n láwọn ṣífà, wọ́n ní yes pé àwọn mọ̀ pé patient àwọn. Wọ́n ní ó ní ọmọ kan tí wọ́n admit síbi tó dẹ̀ ṣe pé gbọ́. Wọ́n lọ́mọ yẹn pé wọ́n bí ọmọ yẹn sí hospital níbí báyìí. Wọ́n ní no, wọ́n ní wọn ò bí, pé nǹkan táwọn kan mọ̀ tí Ashri ṣe ni pé ó máa ń wá sí hospital nígbà tó ṣe antenatal. Antenatal yẹn pé tó ń ṣe, pé ó máa ń wá sí hospital wọn. Pé kì í dẹ̀ ṣe ibẹ̀ yẹn ló bímọ yẹn sí. Pé kì í ṣe hospital yẹn ló bímọ yẹn sí. Báwọn ṣe àwọn tó ṣe investigation, tán dẹ̀ padà, tán dẹ̀ fún kábíyèsí ní information. Pé wọ́n ní kó wá, ó ń wá sí hospital, ibẹ̀ yẹn ló ti ṣe antenatal ọmọ tá à ń sọ. Wọ́n lọ́mọkùnrin ni o. Tí Ashri bí fún un. Wọ́n ti ẹ̀ pe orúkọ ẹ̀ náà ní orúkọ Adé ṣáná sọ. So wọ́n ní ó wá,
ó bẹ̀rẹ̀ sí í ṣe ibẹ̀ yẹn ló bímọ yẹn sí pé ibi tó kó kàn ṣe antenatal ńbẹ̀. Wọ́n ní kò burú. Wọ́n ní láti ìgbà yẹn o pé Ashley kò mú ọmọ yẹn wá, kò débí, kò ṣe pé kàn seize ọmọ yẹn sọ́hùn. Pé ó dáa jẹ́ káwọn lọ ṣe test fún ọmọ yẹn pé kábíyèsí ti wá ń think otherwise pé àbúrò kì í ṣóhun ni ó lóun bímọ yẹn fún. Wọ́n dẹ̀ ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní bínú nìyẹn. Pé ó dáa, ó dàbí pé òun ní àṣírí kan ní ara ọmọ yẹn tó fẹ́ kóun mọ̀, àbí kì í ṣóhun ló bí. Ó dáa kó wá explain pé kó wá. Pé bí wàhálà ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú kábíyèsí àti thank you Jesus. Pẹ̀lú olórí Ashley o. Bí wàhálà ṣe bẹ́lẹ̀. Ìyẹn fún ti Ashley fún rẹ̀ o. Kẹ́ mọ̀ pé gbogbo àwọn obìnrin tó wà ní ilé tó tí kábíyèsí fẹ́ níyàwó kò sí kankan tí ẹ máa sọ pé èèyàn rere lèléyìí. Aṣẹ́ni ibi ni wọ́n. Wọ́n ní bí ọ̀rọ̀ yẹn ṣáà ti wá rinlẹ̀ gan-an láàfin káwọn ìjòyè àti àwọn family pé báwo lọ̀rọ̀ yìí ṣe fẹ́ rí báyìí. Kí Ashley wà kọ́ mọ nǹkan tó fẹ́ ṣe pé ó ní láì. Ashley ò wá o. Kábíyèsí wá ní ẹ fi lẹ̀ pé àwọn ti ó dàbí pé ọmọ àlè lọmọ yẹn pé kì í ṣe kábíyèsí ló bí. Pé kàn wá fi trick wá gbé ọmọ yẹn wá fún òun. Pé hospital yẹn kíní lòun bí ọmọ sí gbé nínú ilé ayé yìí. Wọ́n ní bí kábíyèsí ṣe yarí nìyẹn. Ó dàbí pé ọmọ yẹn pé kì í ṣe òun ló bí. Àwọn ìjòyè wá sọ pé okay, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n send sí ọmọ yẹn sí Ashley pé kó gbọ́mọ wá, wọ́n fẹ́ ṣe orò ìdílé fún un. Pé up till now pé kò gbọ́mọ yẹn wá. Bá ṣe ń sọ̀rọ̀ yìí pé kò gbọ́mọ yẹn wá pé it mean pé ọmọ àlè ni ọmọ yẹn. Wọ́n wá ní kábíyèsí wọ́n ní kóun wá. Ashley ò lè wá. Kábíyèsí ní ká Ashley máa wá kó ya dúró sọ́hùn. Òun ò gbọdọ̀ rí láàfin òun because ọmọ yẹn kéré rè. Tó bá ní kó gbọ́mọ yẹn, tó bá force ẹ pé kó gbọ́mọ yẹn wá, ó jẹ́ orò ní ààfin. That is a reason tí ó fi jẹ́ orò nípa abomination. Ó máa scatter gbogbo kingdom torí wọn condone ọmọ àlè ní ààfin ọba. Pé tó bá ti jẹ́ ọmọ àlè bẹ́ẹ̀ yẹn pé kò ní ṣe é ṣe. Ló máa jẹ́ nǹkan tó máa ba nǹkan jẹ́ ní ààfin. Eku ò ní ké bí eku mọ́, ẹyẹ ò ní ké bí ẹyẹ mọ́. That is the reason tí wọ́n fi ní kó dúró. So ó fi wá hàn pé ọmọ àlè ni Ashley fún rẹ̀ tó tún gbé fún kábíyèsí. Ẹ rí pé ó lágbára. Wọ́n kàn fẹ́ ṣe kábíyèsí léṣe, wọ́n fẹ́ pa ẹ̀tọ́ Ọlọ́run ò ní gbà fún un. Torí ẹ̀ làṣírí gbogbo wọn tú. Tó bá pé ẹ wá wò tó bá pé kò ní part nínú bó ṣe ń sákúbẹ́kú bí gbogbo wọn sákúbẹ́kú lórí Naomi pé kí Naomi má wọnú palace mọ́. Ẹ rí pé Ọlọ́run wa express ló máa ń dá ọjọ́ ẹ̀. Express bike fún abikilo ní power bike ló fi ń ṣiṣẹ́ ẹ̀sìn. So àṣírí tí Ashley yẹn ìyẹn ti tú níbẹ̀ yẹn. Aṣọ ọmọ àlè kì í ṣe ọmọ ọkọ, kì í ṣe ọmọ ọkọ ni ó fún kábíyèsí tẹ́lẹ̀ ibi tí àṣírí ti tú nìyẹn. So ìyẹn bẹ́ẹ̀. So tell kábíyèsí ó gbé ọmọ yẹn sá ni. Nígbà tó ń rí pé ọmọ yẹn ti ń sick, ọmọ yẹn ti ń ṣe nemesis ti ń ṣẹlẹ̀ láàfin fún kíní bó ṣe gbé sá ni. Wọ́n ní tí èèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dá, ohun burúkú á máa yọ ṣe. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká continue. Mi máa mú part 2 wá fún yín. So ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ ṣé kẹ́ bá wa fi ìtókù sí comment section. Kẹ́ ẹ lè bá mi subscribe, kẹ́ bá wa share, kẹ́ ẹ dẹ̀ love ẹ. Ẹ ṣé o. God bless you.